Ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ ọmọdé ọdún bí. Ọba tó ní wá yóò dúró tì wá. Mo kí yín láàárọ̀ yìí ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ mi yìí mo tarí ẹ̀ lọ sọ́dọ̀ ògúnnágbòǹgbò ọ̀kan pàtàkì nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìyún ọ̀jọ̀gbọ́n Tani Ọlọ́run tí orúkọ wọn tó pè fún ìtanijí àti pè èèyàn sí àkíyèsí ọba tó ní gẹ́gẹ́ bí àwọn tó yé. Láàrin àwọn àti Alhaji Taofeek Akeugba Gold ọmọ Akeugberu, mo ń fi dédé àkókò yìí mo fi ń bẹ Alhaji Akeugba Gold wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú ìjẹ́ mùsùlùmí ìjà àfáà kí wọ́n ràn yín láti wojú wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ti ṣàforíjìn kọba tó nílé ayé kó tó mọ̀ bá a ṣàforíjìn fún yín. Ẹ dákun dábọ̀ Tani Ọlọ́run mo pè yín lákòókò yìí ìbádákẹ́ wá àkókò àti àyè kẹ́ fi ṣe àforíjìn kẹ́ fi tọrọ àforíjìn lọ́wọ́ Alhaji Akeugba Gold. Kí n bẹ̀rẹ̀ láti ibi tí ẹ ti pè wọ́n níbi tẹ́ ẹ ti pè wọ́n pé wọ́n ní ẹni jìbìtì ní ẹ̀ ń lù ibi kìíní kan ní ọ́ ibi Ìbàdàn lájọ wà. Gbólóhùn yìí fídíò rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn, àyàfi tí ẹ bá ní ẹ̀rí fún ìní gbólóhùn yìí ìní kò ní ṣe ìtàbùkù sí ìjọmọlúàbí yín àti bí wọ́n wá gbàgbé wọ́n ní àwọn tún padà pé àwọn gbàgbé ẹ̀ o tó fi wá dé orí fọ́tò tí ẹ yà ní àwẹ̀dì mẹ́wàá tí wọ́n bá yín yà tí wọ́n rí yín tọ́dẹ̀ kí yín tó fà yín mọ́ra tẹ́lẹ̀ jọ sọ̀rọ̀ pọ̀ tí wọ́n tó fọwọ́ ara wọn fún ẹ̀yin ní nọ́mbà pé tó bá rú ọ lójú ẹni tó bá fẹ́ dòkòkò mẹ́ẹ̀sìn rẹ pè mí á sì gbégbèsè lórí ẹ̀ tẹ́yìn náà ní rìkọ́ọ̀dù fún. So tí fídíò yẹn tí fọ́tò yìí padà wá jáde tẹ́ padà gbé fọ́tò yìí jáde àṣìṣe ńlá gbà ń ló jẹ́. Ẹ bá wá àyè báyìí kẹ́ ẹ tọrọ àforíjìn lọ́wọ́ Alhaji Akeugba Gold torí pé ẹni abiyì ni Alhaji Akeugba Gold láwùjọ. Olódùmarè jẹ́ kárí wọn pẹ́. Ọ̀rọ̀ mímì ní fẹ́ sọ́jú báyìí lọ mo mọ̀ pé yóò mọ iye yín. Ẹ má wo tàwọn followers ẹ má wo tàwọn tó lè máa báàkì lẹ́yìn yín. Followers afẹ́fẹ́ lásán ni wọ́n, followers jẹ́rú lásán ni wọ́n fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ wọn lè fẹ́ lọ nígbà tẹ́ ẹ bá lérò ọba tó ní wá kò ní padà lẹ́yìn gbogbo wa. Tá bá fẹ́ mọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ tá mọ̀ sọ. Alhaji Akeugba Gold mo fi dédé àkókò ibẹ̀ yín gbogbo ń tẹ́ gbé lọ́wọ́ léṣe olóore Ọlọ́run ní dàdó yín láyà. Ẹ má jẹ́ kí àwọn kan ó sásábẹ́ gbólóhùn yìí léyìí tẹ́yìn gẹ́gẹ́ ti ṣàforíjìn níwájú Elédùmarè kí wọ́n wá fẹ́ fi wò pé àní ẹja lólè kí wọ́n á gbé sábẹ́ rẹ̀ láti fi mú ẹni wáyé àbí láti fi lè àjẹ́ ọba tó ní yóò dúró tì yín. Mo ṣe ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣíṣe bí mo ṣe mọ̀ ọ́ sọ ni mo sọ yìí. Ẹ̀yin tó bá bí nínú ẹ má bínú ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yìí ìbá dára ìbá sunwọ̀n kí ta lọ́lọ́run kó tó tè bóyá ó pè wọ́n ní o torí pé ẹni nọ́mbà wọn lọ́wọ́ bóyá ó ṣe fídíò ní o láti tọrọ àforíjìn pé Akeugba Gold o bí àbá wa lẹ́pè wọ́n ni bọ́ọ̀rẹ́ wọn lẹ́pè wọ́n ni bí èèyàn mi lẹ́pè wọ́n ni ẹ má bínú fọ́tò yín tó jáde torí pé ó ká wọn lára ó sì dùn wọ́n ó sì jẹ́ tàbùkù sí ìjọmọlúàbí wọn. Nínú Islam ẹ jẹ́ ká tọrọ àforíjìn ìwà pẹ̀lẹ́ ọgbọ́n orí sùúrù àwòkọ́ṣe rere ìnìfàkọ́ wa ẹ jẹ́ ká máa wù. Ẹ kú iṣẹ́ o. Àwọn tí mo sọ yìí ẹ má rí mi gbígbà pé bóyá mo fi tàbùkù yín mo kí yín mo yìn yín iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe. Ṣùgbọ́n lọ́dọ̀ Akeugba Gold tá bá ti ń ta yìí fún wa jáwa náà gbìyànjú ká ta yìí fún wọn kán lè bá wọn rí pé ẹni yìí ẹni ẹ̀yẹ àwòkọ́ṣe rere ńlá jẹ́ nínú ìṣẹ̀ṣe. Ẹ lọ bẹ Alhaji Akeugba Gold fún àwọn gbólóhùn tí mo sọ yìí. Ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí ogbó atọ́ àsúrè ìwòrìwò fún ire o.